àwọn tó ní ẹ̀sìn àwọn lẹni tó ní Ọlọ́run ṣé rí àwọn táànú mi ṣe jù in the next 5 years or 10 years ó ṣe káwọn àfáà má rẹ anybody mọ́ṣáláṣí mọ́ ṣé mo pé àwọn àfáà ohun tí wọ́n jókòó tì ní àwọn èèyàn jàǹkànjàǹkàn tó mọ̀ nígbà tí àwọn èèyàn jàǹkànjàǹkàn yẹn tí wọ́n wá ń bà wọ́n lórúkọ jẹ́ àfáà mélòó ló dúró. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Tó bá bi mí pé kí ni greatest regret mo ní torí mo gba oyè lọ́dọ̀ yín ni torí pé ní 2019 kò sẹ́ni tó dìde ogun sí mi 2017 kò sẹ́ni tó dìde ogun sí mi pé kọ́kọ́ máa bẹ̀rẹ̀ ogun gbàràgbàràgbàrà nígbà tí Alhaji Alfulani fún mi ní oyè ní 2019 ìṣẹ̀lẹ̀ jáde ṣẹ́ni tó yẹ kán fún lóyè rèé ẹni tó yẹ kán fún lóyè rèé ẹ lọ bẹ̀ sí ní gbé àwọn pictures tí mo fi ṣe movie tá fi ń ṣe movie set ẹ lọ ń gbé síta lára Islam yín náà nìyẹn lára Islam tẹ́ ń ṣe nìyẹn inú Islam tẹ́yìn ń ṣe yàtọ̀ sí Islam tẹ́mi ṣe torí Islam tèmi ó yàtọ̀ Islam tẹ́yìn ń ṣe Islam tèmi mọ̀ tí mo lọ fọwọ́ ara mi gbà ní Saudi ó yàtọ̀ because ngbà tí mo fẹ́ ṣe visa tí mo lọ Mẹ́kà àwọn Saudians wọ́n rí Elizabeth anjorin wọ́n sọ pé Christian ní irọ́ o gbọ́dọ̀ change orúkọ ẹ sí Aisha o gbọ́dọ̀ change because kò sí Aisha nínú pálí mi nígbà yẹn kò sí Aisha nínú pálí mi nígbà yẹn àwọn tó fún mi ní visa pé kí n wá sí Ọlọ́run lẹ́ẹ̀méje wọ́n bà mí lórúkọ jẹ́ wọ́n ṣèkà fún mi instead tó bá rí orúkọ mi báyìí wọ́n tún yà mí sọ́tọ̀ wọ́n pọ́n mi lé wọ́n ṣe dá wọ́n ṣàǹfẹ́ kẹ́sìn yẹn wọ́n mi ṣe tí mo fi lọ ẹ̀kíní tí mo fi lọ ẹ̀kejì tí mo fi lọ títí torí ẹ̀méje kí ni mo wá ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé àwọn bọ́n ṣe múra mo gbé wọ Nàìjíríà àwọn àbáyá wọn lọ́lọ́kan òjọ̀kan mo gbé wọ Nàìjíríà mo bẹ̀rẹ̀ sí ní lọ ránṣọ lọ́dọ̀ wọn mo gbé wọ Nàìjíríà mùsùlùmí mélòó ló jáde lóní ẹ fi tàlájà Lizzy ṣàríkọ́pọ́n kò sí kankan nínú yín kò sí kankan nínú yín instead pẹ̀lú bẹ́ẹ̀ ṣe borí yẹn a máa ń rí yín ní comment section now 2019 Alhaji Alfulani Sheikh Alfulani ó láwọn fi mí joyè kò pẹ́ ọ̀rọ̀ lè bọ́ síta the same year lẹ́ máa bẹ̀rẹ̀ ó gbé cocaine ó gbé kinní kan ó ṣoògùn owó ni ó ṣe kinní kan ó ṣàwo kan láti 2019 tẹ̀tìrí pọ́n fún mi lóye yẹn àfìgbà tẹ́ máa gba ẹ̀sìn yẹn physically abẹ́ ìpadà gba ẹ̀sìn yẹn ẹ̀sìn tó jẹ́ wípé kò sọ́dọ̀ tó ń bá yín ṣe mọ̀ àfi àwọn ọ̀dọ́ tí ò bá lọ school tàbí tẹ́ tètè kì lórí mọ́lẹ̀ ló wá ń padà bá yín ṣe ẹ̀sìn yẹn nílẹ̀ Nàìjíríà bí kò sọ́dọ̀ tó nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní mo yẹn múra mo yẹn máa wọ jàlábíà mo yẹn máa ṣe tọ̀bá mi mo ṣe máa ń ṣe bí ṣe máa ń jó bí ṣe láwọn ọ̀dọ́ wá bẹ̀rẹ̀ sí ní gba ẹ̀sìn yẹn padà uncountable ọ̀dọ́ ló gba ẹ̀sìn Islam padà láti pàṣẹ tí mo máa múra yẹn pàtó yá mo bẹ̀rẹ̀ sí ní fi kọ́lọ́fù aṣọ mo bẹ̀rẹ̀ sí ní fi rán jàlábíà àwọn kìrìsìtẹ́nì gan bẹ̀rẹ̀ sí ní wọ jàlábíà wọ́n pè ní free gown àwọn free gown táwọn wọlé ni kò kí ń ṣe aṣọ àwa ará Yorùbá kò kí ń ṣe aṣọ ilẹ̀ Nàìjíríà rárá kò kí ń ṣe èmi ni mo lọ gbé àìdíà yẹn wá láti Saudi mo bẹ̀rẹ̀ sí ní foríṣiríṣi material ràn gbogbo àgbáyé wá gbà kó máa sí kankan nù yín tó jáde tó ní ìyá wa ẹ máa ṣe o kẹ́tì ẹ̀ sọ̀rọ̀ níbi kan ẹ wo bí Alhaja Lizzy yẹn ṣe múra ẹ̀yin ìyá wa kíníkan kò sí kankan nù yín instead ẹ̀yin ni máa bá ní comment section tẹ́ ẹ máa pọ̀ báyìí ẹ̀yin mùsùlùmí ẹ̀yin alájà tẹ́ borí tí n bá ṣí Instagram fún yín jọkàn ìtumọ̀ ni wípé ẹ̀yin obìnrin tẹ́ ń borí ẹni iṣẹ́ ṣe tó pọ̀ ẹ̀yin obìnrin mùsùlùmí ẹni iṣẹ́ ṣe tó pọ̀ ṣé èmi lè celestial ni àwọn family bàbá mi adẹ̀ ní mùsùlùmí láàrin wa but pẹ̀lú nǹkan tẹ́sábọ̀dù ń ṣe tẹ́sábọ̀dù dẹ̀ ń lọ sẹ̀lẹ̀ pẹ̀lú nǹkan tí Sọjí ń ṣe ǹjẹ́ mo lè jẹ́ kí ìrandíran mi ṣe sẹ̀lẹ̀ àwọn ìwà tá a máa fi ń lé àwọn èèyàn kúrò ní ìlànà Ọlọ́run nìyẹn ìrandíran tèmi ìtó bá lóun fẹ́ lọ ṣe sẹ̀lẹ̀ ó lè lọ ṣe o ìtó bá lóun fẹ́ ṣe sẹ̀lẹ̀ ó lè lọ bọ́ èmi kọ́ ni máa tẹ́ orí mi wọbẹ̀ ọmọ mi wọbẹ̀ èmi kọ́ nítorí wípé tá bá mú ọmọ wọnú ẹ̀sìn amú wọn wọnú ẹ̀sìn kọ́ lè bá rí ìdáàbòbò nígbà tí a bá dàgbà tí a bá sí bẹ̀ mọ́ fáwọn ọmọ yẹn kí ẹ̀sìn lè bá sí bẹ̀ fún wọn but situation whereby wọ́n ní ikú tó kojú gbẹ ní òwe ńlá ló ń pa fún ni kọ́ ló ń jẹ́ ká gùn lẹ́mìí ẹ gbọ́ mi gbogbo àwọn tó máa ń jí nígbà kan láàárọ̀ tó máa ń kọrin tó máa ń jí láàárọ̀ tó máa ṣe early morning devotion ilé mélòó náà ti ń ṣe early morning devotion mọ́ ilé mélòó
sẹ̀lẹ̀ kérúbù wọ́n ti wà látàláyé báyé ẹ wà àwọn church tó wá ní millions of èrò lẹ́nìí kí ló fà á wọ́n organize ibi tó ṣe dé sí fún ọ̀dọ́ tẹ́ bá dé redeem ẹ bá èrò tẹ́ bá dé winners ẹ bá èrò tẹ́ bá dé star bí kí wọ́n pa àwọn churches ẹ bá èrò rẹpẹtẹ nítorí ibẹ̀ wọn kì í fìgbà lẹ́nà yàn ibẹ̀ wọn kì í pèyàn kankan lémèrè ibẹ̀ wọ́n ṣe àwọn church yẹn wọ́n ṣe ní ibi àrídésí fún ọ̀dọ́ dẹ̀ pọ̀ ju àgbàlagbà lọ you see àwa la máa tún ayé ara wa ṣe when we talk about the government is not good is the religion good are the individual good are we okay are we doing the right thing nígbà téèyàn bímọ even ìgbà tí èmi náà tí àwọn Esabod wá set me up ní 2019 tí ẹni tájọ́ ṣe fíìmù tó bímọ tí mo rò pé bí fíìmù tíátà ni èmi náà wá ṣe cruise mo ṣàṣìṣe bí gbogbo èèyàn ṣe kẹ́nu lé mi mo dákẹ́ ni torí pé mi ò tiẹ̀ ríro lọ pé bóyá kìnnìkan àbálò àbábọ̀ ó ṣépè fọmọ kò sí kankan lẹ́yìn àlùfò wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ kíní tipẹ́tipẹ́ ìgbà kan ó ṣépè fún bàbá Sùwé ó ní kó má fún bàbá Sùwé lówó ṣùgbọ́n kí ni gbogbo yín ó ní kó má dáwó kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n bá yín ṣe Islam náà bá yín ṣe kí ló ṣẹlẹ̀ ṣé Islam tàgbà ní ẹ̀yìn kan náà lè máa ní Saudi ọmọ Islam ṣe Saudi orí Islam but Saudi tẹ́ ẹni wọn ní Islam yìí wọ́n fi ẹ̀sìn yẹn rọ̀yàn lọ́rùn wọ́n ní all for one one for all according to nǹkan tí mo kà nínú hadith tí wọ́n bá ń lé ọmọ ìyá ẹ̀ bọ̀ wàá kọ́kọ́ ṣí ilẹ̀kùn fún wọlé tó bá máa bá wí wàá kọ́kọ́ jẹ́ kó jókòó sínú ilé wàá ti kọ́kọ́ wà ẹ team up ẹ lé ogun tó lè padà ẹ team up níbo ló ti wà nínú Islam pé kẹta we are one o àti Islam àti Christianity àti ṣẹṣẹ we are one. Touches are in day. Forget it. With everything that's about to ṣe fún mi àti ìdílé mi. Forget it. Ọmọ yín ni o, ẹ lè gbé ṣeré lọ, but no. Touches ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe wà online. Tẹ́ bá mọ power of online. Ẹ mọ̀ wípé àwọn òyìnbó tó ṣe social media. Ẹ mọ̀ pé wọ́n fi ba ayé jẹ́ ni. Ẹ mọ̀ power of online. Àwọn ìdílé kan wà ní Mẹ́kà, wọ́n máa ń sunkún dọ̀la ni. Wọ́n máa ń sun ẹkún di ọ̀la. Àwọn family yẹn wà ní Mẹ́kà nítorí pé wọ́n wà nínú àwọn tó tako òjíṣẹ́ ńlá sálẹ̀ wàsálà. Wọ́n máa ń sun ẹkún di ọ̀la ìran wọ́n ti wà ní Mẹ́kà wọ́n máa ń sunkún di ọ̀la ni tí Ọlọ́run bá forgive wọn pé ẹ̀kan sunkún dọ̀la. Wọ́n mọ̀ pé àṣìṣe làwọn ṣe. If you know power of social media ní gbé ẹ̀sìn wá ṣe aburú tẹ́ bá mọ̀ power of social media tó bá rí anybody nínú ẹ̀sìn tó ń ṣe sáré tètè di associate ara yín láti ara ẹni tó bá ń ṣe aburú. Èèyàn lọ sí church yín àbí èèyàn ń ṣe Islam ó wá fi ara ẹ̀ ṣe àmì sábàbí aburú ní public. Nobody is going to come into that religion. Don't forget that religion àkókòrá wa jọ ni ẹ̀sìn gan alike Ọlọ́run gangan tá à ń sìn inú ọkàn wa ló wà. Ọlọ́run gangan tá à ń sìn inú ọkàn wa ló wà. Ṣẹ̀rí religion àkókòrá wa jọ ni. Religion is like association bí kò belongs to kíníkan group Ọlọ́run gangan inú ọkàn wa ló wà. You don't understand? Bí èmi nísìn nígbà tí mo wà nínú Christianity mi ò fi bẹ́ẹ̀ lọ church gan mi ò fi bẹ́ẹ̀ lọ church torí mi ò ní time. Nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ Islam mo make sure wípé ẹ̀sìn tí mo gbà ẹ̀sìn Islam tí mo gbà yìí mo make sure pé mo jẹ́ àríkọ́ṣe rere mo try best in me to be everything but in likes of Esabod a Christian ó dẹ̀ gbé ogun tìmí títí wọ́n dẹ̀ pọ̀ ike Christian ni gbogbo àwọn tó ń ṣe ṣóyí Christian ni wọ́n ẹ jẹ́ ká gbé tèmi tìṣẹ́gbẹ̀ kan Alhaji Abdullahi Latif bàbá wọn mùsùlùmí ìyá wọn mùsùlùmí Alhaji náà mùsùlùmí ó ti lọ Mẹ́kà gbogbo ìdílé Alhaji Lawal kò sí Christian kankan nínú ìdílé Alhaji Lawal. Ṣó yẹ kí obìnrin tó wá yàn lọ́rẹ̀ẹ́ àbí tó yàn lálẹ́ àbí tó wá purá fún apò òun bímọ fún ṣó yẹ kó gbé ìhòòhò ẹ̀ wá fún Christian láti já sí òhò lórí gbogbo àgbáńláyé? Ṣé irú Mr. Lawal yẹn lè máa ní pé kó wá sí mọ́ṣáláṣí àbí kó wá bá yín kọ́ mọ́ṣáláṣí? Mo ń béèrè ní o nítorí pé Islam tó ń ṣe nígbà yẹn ó ti yàtọ̀ sí ohun tí wọ́n ṣe fún nísìnyí. Bó ṣe rí nínú Christianity nìyẹn. Bó ṣe rí nínú Christian tí bá lọ ṣẹlẹ̀ sí mú lọ sí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ wá gbé ogun ti ọ̀tá mi àwọn mùsùlùmí wá ń ya ọ̀tá mi pẹ́rẹpẹ́rẹ àwọn mùsùlùmí ya ọ̀tá mi pẹ́rẹpẹ́rẹ kí ṣẹlẹ̀ wá kún wọn lọ́wọ́. Organization ni
ṣé okay ṣé mo lọ sẹ̀lẹ̀ torí kí ni mo ṣe ń lọ sẹ̀lẹ̀ torí kí ni mo ṣe ń lọ ṣe Islam torí kí ni mo ṣe ń lọ CAC. A lot of people ti lọ sí redeem ẹlòmíì àdúró dúró ẹlòmíì kẹ̀dẹ̀ ní tó bá débẹ̀ tó bá wá nǹkan tó wá títí tí ò bá rí ó máa pull out àwọn tó ní ẹ̀sìn àwọn lẹni tó ní Ọlọ́run ṣé rí àwọn táànú mi ṣe jù in the next 5 years or 10 years ó ṣe káwọn àfà má rẹ anybody mọ́ṣáláṣí mọ́ ṣé mo pé àwọn àfà ohun tí wọ́n jókòó tì ní àwọn èèyàn jàǹkànjàǹkàn tó mọ̀ nígbà tí àwọn èèyàn jàǹkànjàǹkàn yẹn tí wọ́n wá ń bà wọ́n lórúkọ jẹ́ àfà mélòó ló dúró àwọn pásítọ̀ àwọn wòlíì kí náà jókòó tì àwọn èèyàn jàǹkànjàǹkàn tó bá gbàdúrà lọ́dọ̀ wọn tí wọ́n bá wá ń bá yé àwọn èèyàn jàǹkànjàǹkàn yẹn jẹ́ who will now go to pastors òun ló fi jẹ́ pé ẹ̀sìn inú ọkàn wa ló wà Ọlọ́run ló ní ẹ̀sìn ẹ rí pé bí Haúsá ṣe ń ṣe ẹ̀sìn wọn ó yàtọ̀ gédégédé bí Yorùbá ṣe ń ṣe ẹ̀sìn bí Ìgbò ṣe ń ṣe ẹ̀sìn oníkálùkù pẹ̀lú ìràwọ̀ ẹ̀ sórí tó bá jẹ́ olórúkọ tó bá wo àwọn celebrity kan ṣẹlẹ̀ ni wọ́n lọ àwọn ìràwọ̀ kan wà ìràwọ̀ wọn wà controversial in nature because bó ṣe wà controversial yẹn ló ṣe máa lórúkọ ló ṣe máa jẹyàn ló ṣe máa lówó ṣé rí àwọn tó wà controversial yẹn kò sí nǹkan tó bá dáwọ́lé tó bá nídìí owó tó bá nídìí orúkọ tó bá nídìí owó tó bá bá wọn lájọṣepọ̀ ó máa tètè blow àwọn tó wà controversial yẹn Ọlọ́run ní gbogbo ohun tí mo dá dáradára ni kò sí nǹkan kan tọ́lọ́run dá tí aburú wà níbẹ̀ Alfulani kò ṣàṣẹ máa ṣe oyè Alfulani ti ń ṣe oyè wọn ó yàtọ̀ dá wa gan ní 9 àbí 11 ó ṣe jẹ́ ti tọ̀dọ̀ wa ló blow Alfulani bó ṣe rí ìgbà tí Alfulani blow yẹn tó bá jẹ́ wípé àfa ilé kó fìfẹ́ hàn Alfulani àfa ilé kó fìfẹ́ hàn Alfulani àfa àtọ̀hún kó fìfẹ́ hàn Alfulani ọkàn tèmi kọ́ máa balẹ̀ pé ẹ̀sìn yìí àwọn èèyàn ló máa wá ní Lizzy jẹ́ ká mìtà fà ẹ̀ mo dẹ̀ tún láfa kan náà tó lọ́ọ̀fù wa o because ṣé ní bá ṣe wà yìí ìgbà mi wà kí n ríbi ṣeré jáde ta ló ti rí èmi àti Alfa Alfulani tajọ́ ń ta lúdò nínú ilé lábẹ́ staircase at times we invite our people but èyí tó yẹ kó fi nífẹ̀ẹ́ Alfulani wọ́n dáàbò ní ìgbà yẹn ló ní court case ìgbà yẹn ló ní police case ìgbà yẹn ó tún lóun talẹ̀ ìgbà yẹn náà ní ilẹ̀ tó tẹ bá rí bó ṣe ṣe fún Alfulani kò ń ṣe èmi náà ṣe fún wọn tẹ bá rí ogun ìgbà kan tẹ bá rí gbogbo ohun tó ṣẹlẹ̀ sí Alfulani ní tàìmì yẹn látọ̀dọ̀ àwọn mùsùlùmí ẹgbẹ́ ǹjẹ́ ẹ̀sìn yẹn lè mú anybody ṣé pé mi sọ̀rọ̀ tèmi sìn ó dẹ̀ ti pẹ́ tí mo ti rí Alfulani kò dẹ̀ sí nǹkan kan tó kàn mí pẹ̀lú Alfulani mo kàn ń sọ fún yín ni pé picture ta máa ń paint picture ta máa ń fi ẹ̀sìn paint ó ti picture ta máa ń fi ẹ̀sìn kò ní ṣe pẹ̀lú Lizzy kò ní ṣe pẹ̀lú anybody picture ta máa ń fi ẹ̀sìn paint imagine ní 2019 kò sí anybody tó rí fídíò tí mo fi ṣépè fọmọ everybody dey gang up adẹ ní àwọn àfáà tó máa ń preach lójoojúmọ́ kò dẹ̀ sáfà kankan tó tètè sọ pé no àbí pastor kankan tó sọ pé no a lè gba káwọn ra àwọn méjèèjì yìí ṣubú kọ́ dẹ̀ pa àwọn méjèèjì lórí fún kọ́ put wa sórí fún kọ́ put wa into call you don't understand instead ẹ ń bá yé mùsùlùmí ẹgbẹ́ yín jẹ́ fún kristẹni láti dìde tó bá wá ní pé kẹ́ mú ẹ̀rí wá ẹ̀rí mú wá ẹ̀rí mú wá ó ń gbé cocaine ṣé èmi ni mò ń gbé cocaine ṣé Lizzy Anjorin ló ń gbé cocaine no a whole Islam community ní Nàìjíríà ló ń gbé cocaine that is the meaning Lizzy Anjorin ó ṣògùn owó the whole Islamic community ló ṣògùn owó Lizzy Anjorin ó ti fi hùn pọ̀ ẹ̀ ṣògùn the whole Islamic community ló fi hùn pọ̀ ẹ̀ ṣògùn owó it is not Lizzy anymore tí mo bá ń lọ sẹ̀lẹ̀ pé sábọ̀dù ṣe wà ẹ́ sìn ẹ wo olórí tàdé Sọjí tó ti lọ ẹ̀wọ̀n sìn the whole Celestial Church ló lọ ẹ̀wọ̀n ó ní kékeré láti ń pẹ́ kan òrókò tó bá dàgbà tán agbára ò ní kà mọ́ má wò pé mò ń ṣẹ̀sìn yìí táburú bá ti wá ṣẹlẹ̀ ìrẹ́rẹ́rẹ́ ẹni yẹn ni no anybody tó bá ti ní orúkọ láàrin yín is representing the whole people tẹjọ́ ń ṣe ẹ̀sìn yẹn nígbà tí màá fèsì Esabod squarely ọjọ́ ta kọ́kọ́ mú àwẹ̀ ní Esabod ṣe ìpè fún àwọn ọmọ ẹ̀ ta ló rántí dáadáa last year ọjọ́ ta mú àwẹ̀ náà kò tẹ̀ ń ṣe bí ẹ̀karùn-ún tó máa ṣe pè fáwọn ọmọ ẹ̀ fáwọn ọmọ wọn máa kú ìjà rí àáfàá kankan níjọ́ ta kọ́kọ́ mú àwẹ̀ last year ìyá yìí mi ò ní kẹ́ni àáfàá gbèjà mi ò mi ní kẹ́ni body sọ but it is a slap to the Islam community Esabod fi ọjọ́ ta kọ́kọ́ mú àwẹ̀ ó fi ṣépè fún mùsùlùmí gbogbo ẹ̀yin mùsùlùmí ló ṣépè fún then kí ni mo ṣe mo tún jẹ́rìí bàbá dànù mo fèsì Esabod squarely because mo ti wọ́wájú mo ti wẹ̀yìn mo ti rí wípé community tí mo ní mo belong sí gan there is nothing they can offer àwọn sẹ̀lẹ̀ ń wo Sọjí àti bàbá ẹ̀ àwọn sẹ̀lẹ̀ wọ́n ń wo Sọjí àti bàbá ẹ̀ wọ́n wá ní kò belong sáwọn
let me tell you something. Either you are Nasfat, you are Wakfat, you are Rikibat, you are Rukabatu, you are anything but we are all Muslims. We are all Muslims. And anything tí àwọn tó bá jẹ́ olórúkọ láàrin wa tí wọ́n bá ti ṣe, it comes back to us. And that is why we need to protect them. Ó ti bọ́ ọ̀rọ̀ tí mo sọ yìí ti bọ́, mo kàn ń fi ọ̀rọ̀ ṣàkàwé ọ̀rọ̀. Kò tí mo sọ̀rọ̀ sí, ó ti bọ́, the this has been done. Mo kàn ń sọ fún àwọn àfáà àtàwọn pastor pé in the next 5-10 years, ó ṣeé ṣe kó ní kálukú wọn máa lérò lẹ́yìn mọ́. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.